Àwọn ohun èlò. Ẹ fọ ewé yín kí ẹ jẹ́ kó mọ́ tónítóní. Ẹ̀wà tí ẹ ti bó, atarodo, ṣọ̀mbọ̀ àti àlùbọ́sà. Ṣọ̀mbọ̀ ni kẹ́ ẹ lò tẹ́ ẹ bá fẹ́ kó pọ́n dáadáa. Use chili pepper to achieve redness. Ó dára ká fi gbogbo nǹkan tí a bá fẹ́ fi ṣe adùn nínú mọ́ímọ́í yìí sínú omi kí a sè é pọ̀. Ẹ̀yin lẹ́mọ̀ iye ẹ̀mí tẹ́ fẹ́ kí mọ́ímọ́í yín ní ẹlẹ́mìí 3, ẹlẹ́mìí 7 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn iyọ̀, magí, òróró ó ṣe pàtàkì kí ẹ sè é pọ̀ kó má bàa jáwọ́. Ó ní sí ìṣùpọ̀ magí tàbí ìṣùpọ̀ iyọ̀ sí apá kan ọ̀lẹ̀lẹ̀ tí ẹ fẹ́ jẹ. Ọ̀rọ̀ mi yé yín àbí òye yín? Ẹ lè fi igi ewé náà tẹ́ ìsàlẹ̀ ìkòkò yín kó má bàa jó. Kí ẹ fi ewé lé lórí, ewé ẹyọ kan ti tó. Kò jẹ́ dandan o, ṣùgbọ́n ẹ lè gé ìsàlẹ̀ ìdí ewé yín kó lè ṣe é tẹ̀. Ìyẹn nígbà tẹ́ bá ń ká ewé láti bu ọ̀lẹ̀ yín sínú ẹ̀ kó tó di pé ẹ gbé sínú ìkòkò yín. Oh my gosh. Oh my God. Ẹ jẹ́ kó jiná fún bíi 30 ìṣẹ́jú. Allow it to cook for 30 minutes thereabout. Make sure you cover it.